Hello, ẹ̀yin èèyàn wa. Ó ga ọ, nǹkan ń bẹ o, nǹkan ń bẹ o. Wọ́n ní olórí Mariam mà ní o. Ẹ̀yin èèyàn wa, wọ́n ló lórí Mariam tó ló kà mí lára bí mo ṣe gbọ́ ní internet space. Wọ́n bá ní olórí Mariam pé ó lọ sílé ọ̀rẹ́ ẹ̀ kan lọ́kì ó ṣẹ̀ bímọ. Wọ́n ní ọmọ náà ti pé ọmọ kò tí pọ̀ ọmọ 2 months bẹ́ẹ̀ tó ti lé ní 1 month. Wọ́n ló lọ kí wọ́n níbi tó dẹ̀ ti lọ kí o. Ló gbọ́mọjó ló ṣàǹṣòwò àtọ̀rẹ́ ẹ̀ wá ṣàǹfẹ́ ọ̀rọ̀ jomi tó rọrùn. Pé tọ́lọ̀ kọ́ ọmọ bíbí màmá òun ọmọ kókó bá máa ń wù pé tọ́lọ̀ bá lè fọ́ òun lóyún náà lọ́mọ bó tiẹ̀ jẹ́ baby girl torí baby girl náà lọ́rẹ́ ẹ̀yẹn bí pé inú òun á dùn lọ́dọ̀ kábíyèsí. Ló bá ń sọ gbogbo àwọn tó ti bímọ nílé kábíyèsí pé wá kó wọn nìkan pé tọ́lọ̀ bá fọ́ òun lọ́rùn pé inú òun á dùn. Ọ̀rẹ́ ẹ̀ ni àkó má wọrí ìwọ náà bímọ bó tiẹ̀ jẹ́ pé kíni kó tiẹ̀ ti pé miracle bó tiẹ̀ jẹ́ pé bó ṣe dàgbà tó yìí pé bẹ̀tì Ọlọ́run lè ṣe ìyanu pé torí orí ọmọ máa pọ̀ ọmọ wáyé fún ẹ pé kó má wọrí. Wọ́n ní before you know it bóbìnrin yẹn ṣe wá ṣe bí pé fẹ́ lọ ó ní bá mi máa wo kí n sáré wọlé o kí n lọ ṣe wọ́n ní kó tó ṣe tán. Wọ́n ní Mary gómìnà yẹn tó dé wọ́n ló fẹ́ yóò lọ wẹ̀ ní àbí nǹkan kan. Wọ́n ní Mary àti iná pápá bọ̀rà pẹ̀lú bébì ó ti sá lọ. Mo ní ìtumọ̀ eléyìí kí ni ìtumọ̀ rádaràda? Ṣé ti àfiṣe ni àbí ti kí leléyìí? Kí ló máa sọ wípé ó ń da Mariam láàmú? Bẹ́ẹ̀ sì, a lè sọ gbogbo nǹkan tán ti lọ tọwọ́ bọ̀. Ṣíṣe nìyẹn Ọlọ́run má jẹ́ kí ṣìṣe mú wa. So wọ́n ní Mariam àṣà lọ́wọ́ ìfọ̀rọ̀ wọ́n ní ti sáré dé ààfin ó ti gbé ọmọ dé ààfin bóyá ó ṣe lọ bá kábíyèsí òun máa ọmọ tuntun lélẹ̀ òun lọ adopt wọn ṣe kìnnì. Ìwọ ọmọbìnrin yẹn tún ti bẹ̀rẹ̀ ó lọ adopt ọmọ ìwọ àti tàlejò sọ ìwọ àti tàlejò ṣe. Mo sọ pé kì í ṣe pé bóyá mo fẹ́ bébì bẹ́ẹ̀ yẹn bébì tí èmi nìkan bá fi ọwọ́ ara mi fà wá sílé ayé òun ni bébì tèmi. Pé lọ ṣe gbogbo nonsense tẹ lọ ṣe yẹn kí n kàn dédé rí bébì ó rí nǹkan tí mo bá olórí Tèmítọ́pẹ́ ó rí nǹkan tí mo bá fà kó gbọ́dọ̀ gbé ẹni ọmọ àjèjì wá sí ibà. Òun ò fẹ́ ọmọ tòun lòun fẹ́ ìtóhun fún ara òun bí lòun fẹ́. Ó ní kábíyèsí wá ní ìgbà tí tọ̀hún ṣe tiẹ̀ ó sọ̀rọ̀ ìgbà tí tọ̀hún náà. Ìyẹn ni mo ti sọ fún ẹ tó bá fẹ́ wàhálà gbọ́mọ padà sí ọ̀dọ̀ ọlọ́mọ. Wọ́n níbi tí wọ́n ti ń sọ wá pa àwọn ìjòyè àwọn ẹ̀dá wá gbà mí. Ẹ tún wo nǹkan tóun tún rí ṣé ẹ tún rí nǹkan tí Mariam tún lọ ṣe. Ṣé léyìí bójú mu ṣé léyìí dà bẹ́ẹ̀? Wọ́n ní àwọn alàgbà ní pẹ̀lú ariwo tí kábíyèsí ń pa fún gbogbo yín láàfin pé a fi ọmọ tí kábíyèsí nìkan fọwọ́ ara ẹ̀ fà wá sáyé nìkan làwọn lè accept láàfin. Pé kí ni gbogbo eléyìí? Pé kó stop ẹ̀. Pé kó stop ẹ̀ so it's better. Ibi tí ẹ ti gbé ọmọ ẹ̀ padà síbẹ̀ gbé ọmọ padà síbẹ̀ o. Torí àwọn fúyàrú ọmọ bẹ́ẹ̀ yẹn ní ààyè láàfin gẹ́gẹ́ bí kábíyèsí ti sọ nǹkan tí kábíyèsí bá lòun fẹ́ pé kí ẹ máa bá fẹ́. Ewu dẹ̀ ni. Wọ́n ní before you know it láì fọ̀rọ̀gùn ariwo ti ta o. Àwọn ọlọ́mọ ti ń wa ọmọ. Ẹ̀yin èèyàn mi wọ́n láwọn ọlọ́mọ wọ́n ti ń wa ọmọ wọn. Níbo ni ọmọ wà? Níbo lọmọ wà? Níbo ni ọ̀rẹ́ òun ló wá kí òun? Before you tó bá jẹ́ ipò orí wọn ò pé orí àwọn ìyàwó gbàtú ẹ̀yọ̀ tí kábíyèsí gbé sáàfin tó pera wọn lólórí. Ṣèbí ẹni tó mọ̀ délédélé ni. Ẹni tó mọ̀ délédélé ṣó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bí ò tiẹ̀ mọ̀ délédélé ni. Irú nǹkan tí olórí Mariam ṣe. Ẹ mọ̀ pé ó ní bó ṣe jẹ́ tó bá jẹ́ pé Ọlọ́run ti ṣetán láti bá ti wọn jẹ́ láti tú àṣírí wọn láti jẹ́ kí ṣìṣe bẹ̀rẹ̀ sínú ayé wọn. Ẹni tó normal lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń sọ láì fọ̀rọ̀gùn. Wọ́n ní àwọn people yẹn bó ṣe ya dé nìyẹn pé
wọ́n ní ṣe ló tẹ̀ sọ fún kábíyèsí wá sọ fún pé wọ́n ní kábíyèsí kọ́kọ́ ń béèrè lọ́wọ́ pé ó ti dàgbà náà how old lọmọ yìí ìwọ ló fẹ́ tọ́jú ọmọ fẹ́ ṣe kiri how old lọmọ pé kò yẹ she is by force pé ṣe bó ṣáà ti lọ́mọ kí ló dé tó fi di pé tí òun wá jẹ́ ìrántí òun ò ní ìdí irú ọmọ bẹ́ẹ̀. Wọ́n níbi tó ti ń ṣàwuyewuye làwọn ọlọ́mọ dé àwọn ọ̀rẹ́ ọlọ́mọ gbogbo wọn bọ́n ṣe wá dé báyìí. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo olè olè àjọmọ̀gbé olè olè àjọmọ̀gbé olè gbé ọmọ wa wá gbé ọmọ wa jáde. Before you know it wọ́n tiẹ̀ bá ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ níbi tó tẹ̀ sọ́wọ́ tóun àti kábíyèsí tó ń ṣe gbọ́nmi sí omi ọ̀tọ̀. Bí ìyá ọlọ́mọ kan ṣe débò já ọmọ ìgbà lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n láwọn àwọn ọ̀rẹ́ ìyá ọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu kinní kan sí Mariam lára. Wọ́n náà máa lù wọ́n ní kẹ̀dẹ̀ ní ààfin. Nǹkan tí mò ń sọ fún wa yìí wọ́n náà lu Mariam wọ́n ní kẹ̀dẹ̀. Ẹ̀rù Ọlọ́run tó bà yín ẹ̀rù Ọlọ́run tó bà ní. Nǹkan tó Ọlọ́run bá ti pinnu láti ṣe tó bá fẹ́ bà tiẹ̀ jẹ́ ọwọ́ ara ẹ̀ ló máa fi bàjẹ́ tó bá fẹ́ tún ẹ ṣe ọwọ́ ara ẹ̀ náà ló máa fi tún ẹ ṣe. A ní ká rìn lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ẹ wo irú àṣìṣe tó bá Mariam. Ìtumọ̀ eléyìí kí náà fẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mariam. Nǹkan tó mọ̀ pé ó máa lẹ́yìn. Bóyá tán bá dẹ̀ ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọn kì í ro àtúnbọ̀tán torí tán bá ń ro àtúnbọ̀tán tó dẹ̀ bẹ̀rù Ọlọ́run kò yẹ kí wọ́n máa tọwọ́ bọ nǹkan àṣìṣe ṣíṣe kọ́ ni eléyìí ṣíṣe náà ń pe irú eléyìí ṣíṣe náà ń pe irú eléyìí. Ìgbà wo atẹ́gùn tí fẹ́ sílẹ̀ wọn tí mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ fún kábíyèsí tó ń dá ọ̀rọ̀ rẹ̀ ní kíákíá àwọn yẹn ti trace ẹ̀ wá. Wọ́n ní before you know it ó ní kábíyèsí ní ṣòwò sọ pé o adopt ọmọ so ọmọ ọlọ́mọ ló lọ gbé ṣó tún ti wá di tó ní eléyìí kó máa tún àjọ ọmọ gbé kí ni ìtumọ̀ ẹ̀. Wọ́n ní kábíyèsí láwọn ṣe ń sọ fún wọn sí yín o pé kó tiẹ̀ fẹ́ lówù ẹ̀ lọ sí ibi tó ti máa adopt ọmọ kó adopt ewu dẹ̀ ní kó lọ jí ọmọ lọ́mọ wílì máa kàn ẹ́ lábùkù jẹ́ kó wàá jẹ́ bí òun ṣe ń sọ fún ẹ òun náà ti ń kàn ẹ́ lábùkù yìí. Wọ́n ní wọ́n na ti hospital sí Mariam lára o ní nǹkan tá a gbọ́ o wọ́n na Tèmítọ́lá sí Mariam lára o kí ni ká ti wá rí ilé kí ni wá sọ ìtumọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí Mariam báyìí. Ẹ̀yin èèyàn mi ẹ bá wa share eléyìí kẹ́ bá like kẹ́ bá subscribe kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section because eléyìí ó gbanu tán. Wọ́n náà na Mariam wọ́n náà ní kẹ̀dí Mariam wọ́n náà ṣe oríṣiríṣi fún Mariam. Wọ́n ní bíi pé bóyá ojú ò tiẹ̀ tì wọ́n ní ṣe ló ní ìbọn òun ní kóun bẹ adopt kóun bẹ tọ́jú ọmọ yẹn ni ìbọn òun ní kóun bẹ ṣe kinní òun gbé ọmọ yẹn wá pé kóun bá kinní tọ́jú ẹ̀ káwọn méjèèjì jọ ṣe business. Wọ́n ní ìyẹn gan-an tún bẹ̀rẹ̀ sí nílùú ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n nà án fẹ́ pa ṣọlọ́mọ sọ pé òun ò lè tọ́jú ọmọ ìwọ ló fẹ́ bá tọ́jú ṣé ọ̀nà tán fi ń gbà tọ́jú ọmọ fún èèyàn lélẹ́yìí àfigbá wọ́n náà na tí hospital sí lára. Ẹ wo irú àbùkù tí Mariam tó lọ fi rẹ̀ ẹ́ kù Ọlọ́run ló kàn lábùkù yẹn kì í ṣagbára yín. A ní ká máa ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ torí ọ̀la lè pẹ́ jù ìyà máa jẹ ẹni tó ń ṣebi lénìí kẹ́ni tó ń ṣebi kó dáwọ́ iṣẹ́ ibi dúró torí ìkà máa kà ní bá di ọjọ́ kan. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi ẹ bá mi ẹ kú etí ìgbọ́ wa torí mo ti dúpẹ́ lọ́wọ́ wa ọwọ́ tẹ́ fi ń subscribe tẹ́ fi ń like nǹkan rí lẹ́ẹ̀ máa fi gbé ṣe títí ayérayé àmín ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tàtí sí wa bye.